hallelujah. Ọ̀rọ̀ àwọn ọmọ ìrankíran náà la sì wà lórí rẹ̀ o. Ṣé abala kẹta àbí kẹrin lélẹ́yìí tí mo pe àkọlé eléyìí ní àwọn àpẹẹrẹ tó mọ̀ rí tàbáwọn ìṣẹ̀lẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ tó bá ti bọ́ há sọ́wọ́ ọmọ ìrankíran. Ìyẹn ò ní pé kì í ṣe wípé o fẹ́ láfẹ̀sọ́nà mọ́, ẹ ti ṣègbéyàwó, o ti há sọ́wọ́ àwọn ọmọ ìrankíran. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ lélẹ̀ alákọ̀ọ́kọ́ ìfẹ́ àbáàdì, ìfẹ́ kí n mọ̀ pé àbáàdì, love bomb làwọn èèbó ń pè ìfẹ́ àbáàdì. Ṣùgbọ́n fẹ́ ìjẹ́fun ìfẹ́ ojú lásán, wọ́n fẹ́ bá ìlóyàtì rẹ ni, wọ́n fi ń ra kí ni à ń pè yàn ná ìgbàgbanigbọ́ rẹ àbí kí náà mọ̀ pé lóyàtì, wọ́n fi ń bá rẹ̀ ni. So wọ́n ò nífẹ̀ẹ́ rẹ gan-an, wọ́n ò fìfẹ́ hàn sí ọ, wọ́n ò fìfẹ́ pa ọ́ kú débi pé wọ́gò ní mọ tó ń ṣe mọ́. Ó mọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bí ẹ bá ṣe ti Ọlọ́run ni ìbá ti pàdé irú ẹni tí mo fẹ́ yìí. Ọlọ́run ọmọ ṣe é o tí mo pàdé irú eléyìí, torí inú agbami ìfẹ́ ló wà, ọmọ tó ń ṣe mọ́. So ìyún báwọn sórí ẹlẹ́ẹ̀kejì ni o, ibi tó ti yẹ kó o mọ̀ fura bọ̀ lélẹ́yìí. Wọ́n ó jẹ́ kí ọ̀tá ó wà láàrin ìwọ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ó sì mọ̀ pé ìfẹ́ ti kọ́ sí ọ lágbárí, o ti mú mi ìfẹ́ yó, ọpọlọ ò lè ṣiṣẹ́ mọ́ dáadáa. Ìdínú láyé yìí ọkùnrin ò gbọ́dọ̀ gbà kí obìnrin àjèjì kan kó sóun lórí, láti mú kí ọ̀tá ó wà láàrin òun àti mọ̀lẹ́bí òun. Bẹ́ẹ̀ ni ní tí ọmọ ìrankíran máa ń lépa rí, wọ́n máa ń fẹ́ jẹ́ kí ìpínyà ó wà láàrin ìwọ àti àwọn mọ̀lẹ́bí rẹ, so that ìgbà tí ọwọ́ ìyá wọn bá tẹ̀ ọ́ kò sẹ́ni tí ó gbà ọ́ mọ́. Wò bẹ́ẹ̀ ni wọ́n ó jẹ́ kí ìpínyà ó wà, wọ́n ó kírètì ọ̀tá láàrin rẹ àti àwọn mọ̀lẹ́bí rẹ. Irú wọn ni ìfẹ́ rí ìyá rẹ lójúmọ́. Bí ìyá wa wọn bàjà, bábúrò wa wọn bàjà, bẹ́gbọ́n wa wọn bàjà, wọn ó sáré ìdí kan pé tí lágbájá fi ṣe àwọn tàbí tí lágbájá ò fi dáa. Ọmọ ìrankíran ni wọ́n. Ó gbọ́n tí Bíbélì sọ ni níbi tá a ti kọ́kọ́ kànú ẹ̀kọ́ tá a kọ́ sẹ́yìn wípé ìgbéyàwó Ísọ̀ ó mú ìbìnújẹ́ púpọ̀ bá Áísákì àti Rèbékà. Ìgbéyàwó tó bá ti mú ìbànújẹ́ bá àwọn mọ̀lẹ́bí rẹ, tí ìyá rẹ ò lè wá bí ọwọ́ mọ̀, tí ìyàwó rẹ ó mọ̀ sọ pé ìyá rẹ kò pè kó tó wá, kò gbàṣẹ lọ́wọ́ mi ó tó mọ̀ bọ̀, àbúrò rẹ wá kò gbàṣẹ lọ́wọ́ mi ó tó mọ̀ bọ̀. Ó rí sẹ́ báyìí, ara rẹ̀ nù ìyá tó bí ọkọ ṣẹ̀ṣẹ̀ gbàṣẹ lọ́wọ́ ìyàwó rẹ ó tó wá kí ọ. Ibo ni wọ́n ti gbọ́nú Bíbélì wípé o kí lorúkọ ìyàwó Ábúráhámù yìí ná? Ibo wọ́n ti gbọ́nú Bíbélì wípé Sárà o ń bá bàbá Ábúráhámù jà, tàbí Sárà o ó ń bá Lọ́ọ̀tì jà nítorí wípé wọ́n ń gbé lọ́dọ̀ Ábúráhámù. Èyí báyìí làwọn ìránṣẹ́ Ọlọ́run kan ó gbọ̀n wọ́n ńgbà ọ̀rọ̀ bá di yẹn pọ́nyán ni táwọn ọ̀dẹ̀ àwọn ẹni tí wọn ò ní ìrírí, torí pé wọ́n ti gbé kọ́là sọ́rùn, ọmọ wò béèyàn Ọlọ́run ni wọ́n, tọ́rọ̀ bá di yẹn pọ́nyán ni tẹ́ wá kó ọ̀rọ̀ lọ bá wọn ni Bíbélì sọ pé nítorí ìdí èyí lọ́kọ ẹni ọkùnrin ó ṣe tọ̀yàwó rẹ̀ lọ ni wọ́n ó sì di ọ̀kan ni wọ́n mọ̀ gbé. Kò yẹ kí mọ̀lẹ́bí kankan tó lè dá sí ọ̀rọ̀ yín mọ́, kò yẹ kí mọ̀lẹ́bí kankan ó lè wà torí pé o fẹ́ yàwó ni ló di pé ìyá rẹ ò lásẹ̀sì sí ọmọ. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ọ̀dẹ̀ gbọ́ pé mò ń fi ọ̀dẹ̀ kún, wọn ó sì tún máa fi Bíbélì kín lẹ́yìn fún ọ, wọ́n mọ̀ sí Bíbélì túmọ̀ fún ọ. Èwo nínú àwọn bàbá wa nú gbàgbọ́ ń lórí tó ṣe wípé ńgbò fẹ́ yàwó tán ló bá di ọ̀tá àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní Bíbélì ni lọ́lọ́run bá yọ sí pé gbọ́ ìwọ Ábúráhámù o, nísinsìnyí tí mo ti pè ọ́ sínú ìgbàgbọ́ yìí, a gbọ́dọ̀ rí bàbá rẹ lẹ́yìn rẹ mọ́ o, àbúrò rẹ ó di gbére, a gbọ́dọ̀ rí mọ́ o, àwọn mọ̀lẹ́bí yín kankan ò gbọ́dọ̀ lájọṣepọ̀ pẹ̀lú wọn mọ́ o. Nígbà wo ló di bẹ́ẹ̀?
gbogbo ìyàwó tó bá ti jẹ́ òun láti gbọ́n ti fẹ́ ìní àbùkù ti dé inú mọ̀lẹ́bí, ní dàrúdàpọ̀ ti dé inú mọ̀lẹ́bí. Irú wọn bẹ́ẹ̀ ọmọ ìrankíran ni wọ́n, ọmọ ìrankíran ni wọ́n, ọmọ ìrankíran ni wọ́n. Wọ́n máa ń jẹ́ kí ọ̀tá ó wà láàrin mọ̀lẹ́bí síra wọn, kí ọwọ́ ìyá wọn ó lè tẹ̀ ọ́. Torí tí wọ́n bá ti sọ ọ́ di ọ̀tá mọ̀lẹ́bí rẹ tán, wọ́n wá ẹsẹ̀ dí pẹ̀lú ẹ̀. So olórí rẹ̀ kò ṣiṣẹ́ bó ṣe yóò ṣiṣẹ́ ni. Ọlọ́run gbọ́pọ̀ lọ fún ọ, ọwọ́ à ń lọ fọ̀rọ̀ lọ third party. Àwọn náà wá sọ fún ọ pé Bíbélì wí pé nítorí ìdí èyí ló ṣe kó ta ìyá rẹ lọ, nítorí náà ìyá rẹ ò láṣẹ àti tọ̀ wá mọ́, àwọn àbúrò rẹ ò láṣẹ sì sí ọmọ. Wọ́n wá ń sọ̀sọ́kúsọ fún ọ. Jọ̀ọ́ dákun mọ́ gbọ́ ìgbọ̀kúgbọ̀. Bí o bá ti wà nínú situation báyìí, ọmọ ìrankíran ló fẹ́, ìwọ ni kó wá jẹ́ kí ọpọlọ ẹ kó ṣiṣẹ́ fún ọ dáadáa. So ìkẹta tí à ń lọ, ibi tí gbẹgẹdẹ ó ti máa gbiná bọ̀ díẹ̀díẹ̀ ni. There will be financial and spiritual draining activities. Àwọn ìṣòro kan yóò máa dé tí yóò máa gbọ́n ọ lówó lọ. Ìwọ kọ́ ni yóò dé bá bí kò ṣe ìyàwó tó ló fẹ́ nu léwu. Bẹ́ẹ̀ ni àwọn ìṣòro àbíkú tí sológun dèké, o gbọ́ mi dáadáa ni, àwọn ìṣòro téèyàn máa ń náwó lé lórí téèyàn ó sì dẹdun arinlẹ̀. Sórí tó o bá fẹ́ ọmọ ìrankíran táwọn eléèbó ń pè ní narcissist, kò sí nǹkan tí wọn ò lè tí nígbà bá kọ́kọ́ fi ìfẹ́ hàn sí ọ yẹn, wọ́n lè bọ́ gbà lóhùn bí gbogbo tó o bá ti fẹ́ gbà lóhùn, wọ́n bọ́ gbà. Àwọn náà wọ́n ó bọ́ pèsè ibi tó ọ̀nà sí, torí náà lọ́lọ́kùnrùn tí ń bẹ́nu ilé. Àwọn náà lọ́lọ́kùnrùn tí ń bẹ́nu ilé tó ọ̀nà gbogbo ẹ̀ sí, tó tún yáwó míì tó tún náà lé lórí. Àwọn financial draining activities ó máa ṣẹlẹ̀. Ìwọ ò tí ì rírí níbi téèyàn ó ti bẹ̀rẹ̀ àìsàn ní aago 10 àárọ̀ tí ó sì parí ẹ̀ láago 6, no, tí ó bẹ̀rẹ̀ àìsàn láago 10 alẹ́ tí ó sì parí ẹ̀ láago 6 àárọ̀. Nígbà ó bá tún lọ ibi iṣẹ́ tó tún dé, yóò tún gbé padà. Ọ̀nàwó ẹ̀mí rẹ̀ ó fẹ́ yọ ọ́ lẹ́ẹ̀lẹ́ báyìí, kò ní sí solution. Ó gbàdúrà, àdúrà tó lò mọ́ gbà, ó gbá ẹ̀mí rẹ̀ ó fẹ́ bọ́, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Torí wípé wọ́n ń dí pẹ̀lú finance ẹ lọ́wọ́ ni. Torí pé tí wọn ò bá drain finance ẹ, akitiyan wọn àti ipá wọn láti jẹ gàba lé ọ lórí kò ní fi bẹ́ẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n gbọ́n bá ti kọ́kọ́ sọ ọ́ dẹdun arinlẹ̀, wọ́n wàá jẹ gàba lé ọ lórí. Èmi ti rí ibi tí èèyàn odindi ìyàwó ń lọ ṣeré níta, yóò sì ṣeré, ó mọ gbáriwo ẹ̀ lálálálá tí ó mọ ké ńgbà ó bá sì di 8 bí aago 8 alẹ́ yọ wọlé. Ńgbà ó bá wọlé ló bá di orí ni, ọrùn ni, ẹ̀yìn ni, èyí ni, ibi tẹ́ wà nù. Tílé ó fi mọ́, ẹ lọ síbítù, ẹ gbàdúrà, kò ní sí nǹkan kan. Mo ti rí ìyàwó tó parọ́ pò ní hypertension tó sì ń develop symptoms hypertension tóòtọ́. Wọ́n sì náwó lé lórí. Dọ́kọ̀ bá wá lóun fẹ́ lọ sí rárá tó òun fẹ́ lọ bí iṣẹ́ náà. Nígbà tán bá ń bọ̀, òun lọ kọ́kọ́ gbáàyè ń bí iṣẹ́ náà. Tán bá ti wá ń bọ̀, òun ó pè yín, á lè lọ síbítù, ò ní gbọ́n nǹkan kan mọ́. Ibó wọ ọwọ́ rẹ wọ́n fẹ́ waste, wọ́n ti waste ẹ̀. Ìwọ ni kó jẹ́ kọ́pọ̀ lọ rí ó pé tó bá ti ń rí àwọn financial and spiritual draining activities, wọ́n á jẹ́ kó gbàdúrà kó mọ̀ rè sí àdúrà lórí àìsàn wọn. Ṣé bọ́n náà làbíkú tí sológun dèké, kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà, àwọn lẹ̀ fún àwọn kòkòrò. Kí sì ló dé tí ẹ̀fọ́ fi hábọ̀ kòkòrò tó fi gbàbọ̀dé kòkòrò? Ṣebí kólókó mọ̀ bá jèrè ni, ṣebí kí ọkọ mọ̀ bá rí àkójọ kankan ni. Níyàwó fi fàìsàn kan rẹ̀, ọkọ ó sì náwó lé lórí, kò sì ní rí nǹkan kan mú bọ̀ díẹ̀. Yóò sì jẹ́ constantly ní ọmọ náwó lánàá fẹ́ kú lé lórí, kò sì ní rí nǹkan kan bọ̀ díẹ̀. Gbọ́ mi dáadáa ìwọ ọmọkùnrin, mọ́ gọ̀ níbi tí àwọn aṣáájú rẹ ti gọ̀. Bí ìyàwó rẹ bó bá ti bẹ̀rẹ̀ àwọn àìsàn lemọ́lemọ́, jọ̀dá kó mọ̀ pọn mọ̀lẹ́bí rẹ̀, wọ́n wá tọ́jú kan wọn. Mọ̀ pé wọ́n, ọmọ yín tún ti gbé dé wa ṣùṣùà, ẹ wá gbé ó tó gẹ́, kò sí nǹkan kan mọ́ o. Máa sọ, máa fi kàn wọ́n lábùkù. Torí náà mọ̀, torí tẹ́yìn bá fi ọmọ ìrankíran, ìgbìmọ̀ ni, ìmọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ àtòní láti sọ ọ́ dẹdun arinlẹ̀. Gbọ́n nínú kò gbọ́n lẹ́yìn,
kí ló kù tó tún rí? Àìsàn àtìgbàdégbà náà mò ń sọ nísìn ìyẹn ló jẹ́ bí ẹlẹ́ẹ̀karùn-ún, àìsàn àtìgbàdégbà. Gbogbo ìgbà àìsàn ni sáá kò ní sí nǹkan kan, ò ní nísinmi. Owó tó yẹ kó o fi ṣe rere láyé ó wà nínú ìgbéyàwó fún odindi ọdún 14, ò ní rí ọjọ́ kan pé ọjọ́ báyìí ni mo ra aṣọ kan sọ́rùn. Wọ́n sọ̀yàn di ahoro, wọ́n sọ̀yàn di ahoro, wọ́n sọ̀yàn di ahoro. Iṣẹ́ téèyàn ń ṣe á wá máa lọlẹ̀. Ẹlẹ́ẹ̀kẹfà nu, iṣẹ́ téèyàn ń ṣe yóò wá máa lọlẹ̀. Ó mọ̀ pé nígbà ó bá náwó lórí àìsàn tí òyò náwó lé lórí. Ó tiẹ̀ tún táwa oníjọ olómi àdúrà yìí, àwa yìí ni afọ́nì pọ̀. A bá ti gbàdúrà sómi àdúrà táwa gbé ilé, ṣe láàmú sẹ́mu ara wa yánu, orí ń fọ́ wa báyà sẹ́mu ara wa yánu. Bọ́mọ ọ̀ràn kíran dán wò, kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀. Bọ́ gbàwé ọjọ́ 3 sómi tó ní ọmú yóò dààmú lẹ́ẹ̀kan náà ni. Àwa sì máa ń fomi tọ́pù omi ní tíá. Ọlọ́run sì ń gbàdúrà, ṣùgbọ́n àwọn kọ́ kò lè ṣẹlẹ̀ fáwọn. Òrìṣẹ́ báyìí bísínẹ́sì rí ọ̀wà máa lọlẹ̀, ọwọ́ ti ń bọ̀ díẹ̀díẹ̀ nù. Ọwọ́ ti ń ba àpọ̀rí rẹ̀ bọ̀ nù. Yún lẹ́lẹ́kẹfà, bísínẹ́sì ọmọ jájò rẹ̀yìn. Ẹlẹ́ẹ̀keje, wọ́n mọ gbégbèsè láti tàbùkù rẹ̀ ní àdúgbò. Ṣé rí àwọn kankan kan bẹ tí mọ́ tàbùkù èèyàn, wọ́n ò fẹ́ mọ́ bà ọ́ lórúkọ jẹ́. Wọ́n fẹ́ mọ́ bọ̀ lórúkọ jẹ́. Kí ni àwọn nǹkan tí mọ́ tàbùkù èèyàn jù láyé yìí? Ó ní kí o ní ìyàwó mi o, ẹ gbowó ẹ lọ, ráìsì lẹ fẹ́ rà bí, ó yẹ gbowó ẹ lọ rà lé. Dípò tí èèrà yóò sì gbàwìn ẹ̀, yóò gbàwìn ẹ̀. Ibi tí ó tún ti wá gbàwìn rẹ̀, ó tún lè jẹ́ lé mọ̀lẹ́bí. Àwọn ìgbésẹ̀ tí mọ́ tàbùkù èèyàn nu. Bàbá nígbà bá jẹ ẹyin òtẹ́ tó ní tún yẹ tó lẹ́ra tíjọ́ ní àmọ̀ gbàwìn rẹ̀ nígbò máa dẹni tí gbàwìn for God's sake. For God's sake. Àwọn ìgbésẹ̀, àwọn ìrírí àwọn kan ìlàsọdí tá à ń sọ yìí o. Àwọn ìrírí kan ni o, tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ rẹ̀ tètè. Ó tiẹ̀ gàgà tẹ́ ẹ bá wá ní pé bí àlejò kan tó wá láti ìdílé ọkọ lọ wá, bẹ́ẹ̀ bá ń fi 10,000 jẹun lójúmọ́ tẹ́lẹ̀ 50,000 ní tó. Wọ́n mọ gbé àwọn ìgbésẹ̀ tó tàbùkù èèyàn, tó tàbùkù èèyàn. Ọkùnrin kan ló sọ fún ìyàwó rẹ̀, ó ní gbọ́ mi dáadáa, ó ní ní sábà ríran lọ́wọ́ alẹ́. Ó ní dínú gbà mí béèyàn bá kí bí bá ṣe pé èèyàn kí mi tó ń fi ohùn dàmọ̀, òun ìsábà ríran lọ́wọ́ alẹ́. Ẹni bo ìyàwó ti lọ gbé jáde àárín àwọn ọmọ wẹrẹ, á jókòó sáàrin wọn àtàwọn gbéborun aláìní kan ṣe àdúgbò. Bọ́kọ ṣe wà ń bọ̀ lálẹ́, àwọn ọmọ wẹrẹ ní ọkọ fi ń ṣe yẹ̀yẹ́, wọn ò ríran bí wọ́n ṣe ń bọ̀, wọn ò ríran bí wọ́n ṣe ń bọ̀ o. Kò sí sẹ́ni ọmọ tẹ́lẹ̀ pọ̀ kò ríran, kò sẹ́ni tó mọ̀ tẹ́lẹ̀ pọ̀ kò ríran dáadáa lálẹ́. Àwọn ẹni bí èèyàn bú àwọn ìgbésẹ̀ tí mọ́ tàbùkù èèyàn ni wọ́n mọ gbé ládùúgbò, wọ́n bọ̀ lórúkọ jẹ́ ládùúgbò. Wọ́n á ní àkànmáàmù mọ́ra ni, wọn dádì wa mọ́ gbá wa létí, ó ti fọ́ mi létí rí, àmúmọ́ra náà là ń ní. Wọ́n mọ́ báyàn lórúkọ jẹ́ ni tó ṣe, wọ́n lò ṣe. Ẹlẹ́ẹ̀kẹjọ, bí wọ́n bá ti kẹ́fín owó lọ́wọ́ rẹ ni wọ́n bẹ̀rẹ̀ àìsàn. Pé mo sọ̀rọ̀ nípa financial draining activities ara ẹ̀ náà nu. Bí wọ́n bá ti kẹ́fín owó kan lọ́wọ́ rẹ ni wọ́n bẹ̀rẹ̀ àìsàn. Ara àwọn àpẹẹrẹ tó fi mọ̀ ní pé narcissist, sórí gbogbo stage tí mò ń sọ̀rọ̀ lé lórí lọ́wọ́ ẹ̀, ó jẹ́ àwọn ìpele tí wọ́n fi mọ́ sọ̀yàn dẹ́dun arinlẹ̀ kí ìwà wọn gangan kó tó jẹ jáde. Sórí gbogbo ìbanilórúkọ jẹ́ tí mò ń sọ̀rọ̀ bá ń bíbí abẹ́lẹ̀ ni wọ́n ti mọ̀ ọ́n ṣe, kò ní hàn sí ọpẹ́ nìkan tí ẹ̀ ń bọ̀ ló kọjẹ́. Ò ní rẹ́ni sọ fún ọ, ò ní rẹ́ni sọ fún ọ pé lágbájá mọ̀ sọ báyìí. Ò ní rẹ́ni sọ fún ọ bẹ́ẹ̀. Bí wọ́n bá kẹ́fí owó lọ́wọ́ rẹ, wọ́n ó sì gba ìsàn dé orí rẹ̀ lọ́nà létán kàngbọ̀n. Ẹ rí i pé lẹ́ẹ̀kan mo sọ nípa wípé
ó máa ga o, ó máa ga o, ó máa ga o, ó máa ga o. Títí tí wọ́n èso ọ̀yàn dẹ́dún arinlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè gbúrò owó lọ́wọ́ rẹ̀ báyìí. Àìsàn dénú, àìsàn dénú. Wọ́n máa ń jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn, wọ́n máa ń jẹ́ aláìgbọràn. Kò sí tó lè bá wọn sọ, tó lè bá ọmọ ìrankíran sọ tí ó gbọ́, kò ní gbọ́. Tinú rẹ̀ ni ó ṣe, kò ní gbọ́. Kò sí irú instruction tó lè give, kò sí irú ọgbọ́n tó lè fi give instruction yẹn tí wọ́n gbọ́. Tinú ẹ̀ ni ó ṣe. It is my way or no way. Tinú ẹ̀ ni ó ṣe, tinú ẹ̀ ni ó ṣe. Wọ́n máa jẹ́ aláìgbọràn ní gbogbo ọ̀nà, wọ́n máa jẹ́ aláìgbọràn ní gbogbo ọ̀nà. Wọ́n máa lọ sí òde àríyá anyhow. Ìyá kan ní í ṣe ìnáwó ibi iṣẹ́ wa báyìí, onímọ̀ ta bisikíìtì ní àwọn street tí ń bẹ ń bẹ. Wọ́n bá máa sọ, wọ́n lọ sórí tí wọ́n bá wá lọ sóde, kò ní wí pé ọgbọ́n ó tiẹ̀ wà pé ilẹ̀ mọ̀ tí ń súnjẹ mọ́ lọ lé rárá. Báwo bá pè wọ́n ní wálé, ní wọ́n bá ti ẹ̀dàgbére fọ́gán pọ̀ ń lọ ìnáwó kan, wọ́n kàn gbéra náà, wọ́n lọ gáú, wọ́n bọ̀ gáú. Torí gbogbo ìgbà wọn ti ń ṣẹ́gun rẹ, ìnà ètò ìṣúná rẹ ti ń lọ lẹ ọ̀lẹ́nu ọ̀rọ̀ mọ́nú ilé. Ó dẹni tí ń lò dé anyhow, wọn yìí gbọ́ràn. Kò sí tó lè sọ tó gbọ́. Sórí kan ń bẹ, olóyún àkọ́kọ́, ibi àwọn òde àrìn gbèrègbèrè náà ni ọkọ wọn bá ní minor accident, ó ṣàfòyún gbá nǹkan, oyún ọ̀hún wálẹ̀, wọ́n lọ evacuate oyún. Ó lẹ́lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ni, ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ni, ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ ni, ẹlẹ́ẹ̀karùn bẹ́ẹ̀ ni. Ọkọ wa ń ké pé jọ̀ọ́ dákun, kí ló dé? Wọ́n gbé ọ ṣépè fámílì yín ni, àbí ẹni ẹ mọ̀ wọn gbọ́rọ̀. Ibi òde àrìn káì náà ni bó bá ti wá lóyún, ó sì lòdì, ó sì rí pọ́ wálẹ̀. Wọ́n ti ẹ̀sẹ̀ kó oyún ti ń lọ bí oṣù 6 kó tó di pé wọ́n fi gbálẹ̀. Wọ́n náwó ẹ̀mí fẹ́ bọ́ tí gbogbo ẹ̀ tó já sí pẹ̀. Òrìṣẹ́ bá wọn ìgbọ́ràn tí wọ́n ní iye wọn, ọ̀rọ̀ yìí wọ̀ wọ́n létí, ọ̀rọ̀ kì í wọ̀ wọ́n létí. Ẹlẹ́ẹ̀kẹwàá nìyẹn, ẹlẹ́ẹ̀kọkànlá. Wọ́n máa ta àṣẹ rẹ lẹ́nu nínú ilé. Wọ́n máa ta àṣẹ rẹ lẹ́nu nínú ilé. Kò sí ní tó lè sọ tí wọ́n gbọ́, ọ̀sọ́ sápò ara ẹ̀ ni. O bá fi sùúrù gbé kalẹ̀, o bá ṣe kankan, they will challenge your authority. You don't have anything to say. They will challenge your authority. Wọ́n máa ta àṣẹ ọkọ lẹ́nu nínú ilé ni. Wọ́n ì gbọ́. Ẹlẹ́ẹ̀kejìlá, wọ́n yìí bọ̀wọ̀ fọ́kọ. Wọ́n sì máa tàkùrọ̀sọ pẹ̀lú àwọn olólùfẹ́ wọn àtijọ́. Ìkànnbọ́kọ rẹ̀ sọ pé kí iyùn láti alẹ́ báyìí mọ́jú ni ó ti máa bá àwọn olólùfẹ́ rẹ̀ àtijọ́, ni ó ti máa bá wọn chaati, ni ó ti máa bá wọn tàkùrọ̀sọ lẹ́gbẹ̀ẹ́ ọkọ. Yóò wá ti fọ́kọ lóko, wọn ó pè ní senseless donkey. Wọ́n ní how is your senseless donkey? Òun náà ló sùn bíbí òkú. Òrìṣẹ́ báyìí. Wọ́n yìí bu ọlá, wọ́n yìí bọ̀wọ̀ fọ́kọ. Wọ́n sì máa ń ní àwọn ọ̀rẹ́kùnrin tán ti fẹ́ rí tó ti pọ̀ tán tó jọ ń tàkùrọ̀. Ìkan ti ẹ̀ sọ fọ́kọ lónìí, wọ́n bá mi sọ àṣẹ kankan o, kì í ṣe pàjà la fi túká o, iye pàjà la understanding ló mú wa tó ká. Ìkan wo ọkọ ẹ̀ lójú báyìí, ó wo títí. Ó ní bí ẹ bá ṣe wí pé ìfẹ́, bí ẹ bá ṣe wí pé ìfẹ́ fọ́n lójú, ṣé irú wọ́ra dáradára ìlú òun ọ̀fẹ́ níbi táwọn correct men wà, tá wà níwọ̀. Wo kò sí nǹkan kan mọ́ láàrin wa látòní lọ, kò sí ìfẹ́ kankan mọ́ o. Èmi àti fámìlì mi nìkan mọ́ o. Ọkọ ẹ̀ ní bá wí bá. Bó bá ti gbà kan sọ ọ́ dẹdun arinlẹ̀, bí wọ́n ó ṣe sọ̀rọ̀ sí ọ náà nù. Bí wọ́n ó ṣe sọ̀rọ̀ sí ọ náà nù. Wọ́n mọ̀ tara wọn nìkan. Wọ́n mọ̀. Indecision making tara wọn nìkan wọ́n mọ̀. Lórí gbogbo tán bá fi tara wọn nìkan wọ́n mọ̀. So tara wọn nìkan wọ́n mọ̀. Èyí tó wá burú jù bẹ̀rẹ̀ o. Wọ́n mọ̀ tọpinpin rẹ káàkiri pẹ̀lú àwọn ẹ̀mí àìrí tá à ń pè ní monitoring spirit.
ń sọ̀rọ̀ lórí rẹ̀ nínú àwọn fọ́nrán tó kù tí máa fi síta. Wọ́n mọ tọpinpin rẹ káàkiri pẹ̀lú àwọn ẹ̀mí àìrí gbogbo. Wọ́n mọ tọpinpin rẹ káàkiri pẹ̀lú ẹ̀mí àìrí gbogbo. Wọ́n mọ tọpinpin rẹ káàkiri pẹ̀lú àwọn ẹ̀mí àìrí gbogbo. Expatiate lórí àwọn fọ́nrán míì tí máa tún gbé jáde. So ìyẹn ń bẹ́ẹ̀ èyí tó tún tẹ̀lé tí mo tún rí tí mo fẹ́ sọ ni pé wọ́n ó gba ipò aṣáájú nínú ilé. Wọ́n ó gba ipò aṣáájú nínú ilé. Bẹ́ẹ̀ bá jọ jíròrò lórí nǹkan pé ẹ fẹ́ ṣe, it is their way or no way, it is her way or no way. N tóun bá sọ ni ó fẹ́ kó tẹ̀lé, bó o bá tẹ̀lé yóò sì ṣe gbogbo ipá rẹ̀ ni ó lò láti make sure wípé kò wá sí ìmúṣẹ. Bínú rẹ bá dòdò tó wò pé àti ẹ̀ ní rédíò tó dánú léjé ń ra rédíò wálé, ó ti ṣiṣẹ́ o. Ọdún méjì ẹ̀ ń jà lọ lórí rédíò ni, kí ló dé tó fún mi gbọ́, kí ló dé tó tí ò mọ̀ sí, ta ni ọ̀rá, kí ló dé gan-an gbagbagbagbagbagbagbagba láìsóhun ló kówó fún ọfà. Ẹ̀yìn míì tó dàbí rẹ̀ ni wípé sẹ́ rí kíní kan bẹ tán fi máa ń mú ìdílé sínú ìdè láyé ìsìn. Màá sì bẹ̀ ọmọ báyàn ṣe tó o bá ní àrídájú pé ọmọ Ọlọ́run tòótọ́ ni tó lẹ́kọ̀ọ́ láti lé wá, mọ́ báyàn ṣe. O ní single purse. Àpò òṣùná kan náà ilẹ̀jọ́ manage, mọ́ báyàn ṣe. Àti ráwọn èèyàn tó ti ṣe pé ọkọ nìkan ní contribute sí single purse, ìyàwó ò ní 1 naira tí fi ibẹ̀. Bẹ́ẹ̀yàn báyìí ṣe ń contribute single purse, o láṣẹ lórí owó mẹ́jọ jókòó sọ ni, àṣẹ tí o wà ní múlẹ̀ tí ẹ̀ ní ó fẹ́ kó múlẹ̀. Ìwọ tó ti lówó tó ń fún mọ̀lẹ́bí rẹ kan tẹ́lẹ̀ tó lè sẹ́ndì sọ pé ẹ ṣe báyìí, ò ní lè fún wọn mọ́. Tá mélé tá mú yẹn òun ò sì ní single kọ́bọ̀ tó ó wàá di bẹ́gà lọ́wọ́ rẹ̀. Ó mọ dàbí ẹni tí ń tọrọ owó lọ́wọ́ rẹ̀ tó o bá fẹ́ ná owó tí wọ́n fúnra ara rẹ̀ ni. Jọ̀ọ́dàkùn yàgò fún wọn. Àwọn ọmọ ìrankíran wọn ò dáa, wọn ò ṣeé tẹ̀lé. Yàgò fún wọn yányán. Ọlọ́run ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín.